orúkọ Kristi ni à ń kí wa wípé a kú ọjọ́ mẹ́ta ní gbogbo ibi tí afẹ́fẹ́ ètò yìí dé. Orúkọ ibi tí mo jẹ́ atọ́kùn ètò yìí ni Venerable Olúwatúnmiṣe Olúwaṣọlá. Ní apá ọ̀tún mi níbí mo ní bàbá wa gẹ́gẹ́ bí ọ̀kan nínú olùjíròrò. Orúkọ yín sà? Venerable Emmanuel Ọpẹ́yẹmí Ògúnmiládé. Ẹ ṣé àdúpẹ́ sà, ẹ káàbọ̀ sà. Olúwaríjọ lò wá fún àwọn ènìyàn rẹ̀. Ní apá àlàáfíà mi ni a ti ní. Orúkọ tèmi ni Tóyìn Ọlásùnbọ̀. Lórúkọ Jésù àtàwa àtẹ̀yìn, ohun tọ́lọ́run fẹ́ lò wá fún ẹgbẹ́ ohun èlò ayọ̀ lónìí yóò ṣe é ṣe. Àmín. Ẹ̀yin ará nínú ilé, tí ìbéèrè kan bá ń lọ lọ́kàn wa nígbà tí ìjíròrò yìí ń lọ, orí fóònù tí mo fẹ́ pè fún wa yìí, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni a lè sọ ìbéèrè wa sí ní ti WhatsApp 081 47 19 4733 lẹ́ẹ̀kan sí 081 47 19 4733. Ẹ jẹ́ kí a tẹríba láti gbàdúrà. Ọlọ́run olóore ọ̀fẹ́ àti aláàánú jùlọ, a dúpẹ́ fún àkókò yìí. A gbàdúrà wípé kí ọ̀rọ̀ rẹ tí ó ń jáde nípasẹ̀ ẹ̀kọ́ Bíbélì yìí rí ààyè nínú gbogbo ọkàn tí ó ń gbọ́. Àmín. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ní ojú ìwé tàbí ojú ìwé 17, à ń wo orí 18 nínú ìwé tí dàósìsì wa tí wọ́n ṣètò rẹ̀ fún ìkọ́ni láti inú Bíbélì yìí. Kókó fún ìjíròrò ni ìfẹ́ ọkọ sí ìyàwó tàbí ìfẹ́ ọkọ sí aya. Ibi kíkà wa ó wà nínú Éfésù orí 5 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 25 dé ẹsẹ̀ 33. Máa rọ bàbá wa kí wọ́n bá wa kà á. Ẹ̀yin ọkọ, ẹ fẹ́ràn àwọn aya yín gẹ́gẹ́ bí Kristi ti fẹ́ràn ìjọ tí ó sì fi ara rẹ̀ fún un kí òun kí ó lè sọ ọ́ di mímọ́ lẹ́yìn tí a ti fi ọ̀rọ̀ wẹ̀ ẹ́ mọ́ nínú agbada omi, kí òun kí ó lè mú un wá sọ́dọ̀ ara rẹ̀ bí ìjọ tí ó ní ògo, ní àìní àbàwọ́n tàbí àléébù kan tàbí irú nǹkan báwọn nì, ṣùgbọ́n kí ó lè jẹ́ mímọ́ àti aláìní àbùkù. Bẹ́ẹ̀ ni ó tọ́ kí àwọn ọkùnrin kí ó máa fẹ́ràn àwọn aya wọn gẹ́gẹ́ bí ara wọn fúnra wọn. Ẹni tí ó bá fẹ́ràn aya rẹ̀ ó fẹ́ràn òun fúnra rẹ̀, nítorí kò sí ẹnìkan tí ó ti kórìíra ara rẹ̀ bí kò ṣe pé kí ó máa bọ́ kí ó sì máa ṣìkẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí Kristi sì ti ń ṣe ní sí ìjọ. Nítorí pé àwa ni ẹ̀yà ara rẹ̀ àti ti ẹran ara rẹ̀ àti ti egungun ara rẹ̀. Nítorí èyí ni ọkùnrin yóò ṣe fi bàbá àti ìyá rẹ̀ sílẹ̀, òun ó sì dàpọ̀ mọ́ aya rẹ̀, àwọn méjèèjì á sì di ara kan. Àṣírí ńlá ni èyí, ṣùgbọ́n èmi ń sọ nípa ti Kristi àti ti ìjọ. Ṣùgbọ́n kí olúkúlùkù yín kí ó fẹ́ràn aya rẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí òun fúnra rẹ̀, kí aya kí ó sì bẹ̀rù ọkọ rẹ̀. Ẹ ṣé àdúpẹ́ sà. A nígbàgbọ́ wípé gbogbo wa ni a fọkàn pa ibi tí a kà láti inú Éfésù orí 5 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 25 dé ìparí ní a fọkàn bá lọ. Ẹ jẹ́ ká yára wo èròǹgbà wa, ohun tí àfojúsùn ìjíròrò yìí tó dálé lórí. Àkọ́kọ́, láti ṣe àgbéyẹ̀wò ìfẹ́ Kristi fún ìjọ, bí ìfẹ́ Kristi sí ìjọ ṣe rí. Èkejì, láti jẹ́ kí a ní òye irú ìfẹ́ tí Ọlọ́run fẹ́ kí a fi hàn sí àwọn ìyàwó gẹ́gẹ́ bí ọkọ. Èyí túmọ̀ sí pé gẹ́gẹ́ bí ọkọ, a ò ní ìyọ̀ǹda pé a kàn lè máa ṣe bó ṣe wù wá sí aya wa. Ó ní ohun tí Ọlọ́run ń béèrè lọ́wọ́ wa. Ju bí àwa ti lè túmọ̀ lọ, mo gbàdúrà wípé ẹ̀mí mọ́ yóò túmọ̀ rẹ̀ fún wa. Àmín. Màá rọ màmá wa kí wọ́n yára bá wa ka ìfáàrà. Ìfẹ́ ọkọ sí ìyàwó rẹ̀ ni a fi wé ìfẹ́ Kristi fún ìjọ, èyí tí ó jẹ́ gidi pátápátá àti aláìlábùlà. Ìfẹ́ fún àwọn ìyàwó wa jẹ́ àṣẹ láti ọ̀dọ̀ Ọlọ́run, ó sì gbọ́dọ̀ jẹ́ àìní gbèdéke.
Kólóṣè orí 3 ẹsẹ̀ 19 ó gbọ́dọ̀ jẹ́ ìfẹ́ ìrúbọ èyí tí kò rọ̀ mọ́ àṣeyọrí ní ti ara tàbí ní ti àwọn ohun ìní. Ìfẹ́ Kristi fún ìjọ jinlẹ̀ gan-an àti èyí tí kò ní gbèdéke, irú èyí tí ó jẹ́ wípé nígbà tí a jẹ́ aláìní agbára ó kú fún àwa tí a jẹ́ aláìwàbí Ọlọ́run. Róòmù orí 5 ẹsẹ̀ 6 sí 8. Ó ṣe àfihàn èyí nípa fífi ẹ̀mí rẹ̀ lélẹ̀ fún ìjọ. Irú ìfẹ́ yìí kan náà ni ó yẹ kí ọkọ ní fún aya rẹ̀, pé kí ó múra láti fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ fún aya rẹ̀, kí ó sì ṣe nípa ipá, kì í sì ṣe nípa ipá tàbí àfi agbára ṣe, ṣùgbọ́n tìfẹ́tìfẹ́, nígbà tí ó bá yẹ kí a ṣe bẹ́ẹ̀. Ní ọ̀nà mìíràn ẹ̀wẹ̀, ó gbọ́dọ̀ lè dáàbò bo aya rẹ̀ kí ó sì pèsè fún ìdílé rẹ̀. Tímótì kínní orí 5 ẹsẹ̀ 9. Jẹ́nẹ́sísì orí 30 ẹsẹ̀ 29 àti 30. Bí irú ìfẹ́ tí a ní sí ara wa ṣe ga tó, bẹ́ẹ̀ náà ni ó ṣe yẹ kí a ní sí àwọn aya wa. Éfésù orí 5 ẹsẹ̀ 28. Màá tarí ìbéèrè àkọ́kọ́ sí ọ̀dọ̀ bàbá wa. Kí ni òye tí ẹ ní nípa ọ̀rọ̀ tí a ń pè ní ìfẹ́ àìnígbèǹdéke? Kó tó di pé ẹ dáhùn, ẹ ká ka Jòhánù orí 15 ẹsẹ̀ 13. Kò sí ẹnìkan tí ó ní ìfẹ́ tí ó tóbi ju èyí lọ, pé ẹnìkan fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ nítorí àwọn ọ̀rẹ́ rẹ̀. Ìbéèrè tí a bi wá yẹn, kí ni òye tí a ní nípa ọ̀rọ̀ ìfẹ́ àìnígbèdéke? Gẹ́gẹ́ bí a ti kà á níbẹ̀ yẹn, a rí wípé Jésù Kristi kò fi ohun kankan sí abẹ́ ahọ́n sọ nípa wípé nígbà tí àwa pàápàá tí àwọn ènìyàn tó ń wà nínú ẹ̀ṣẹ̀, bó lè jẹ́ kó mo ti tún lọ sí ìwé Róòmù orí 5 ẹsẹ̀ 8, méjèèjì náà ló ṣiṣẹ́ pọ̀ wípé pẹ̀lú ẹ̀ṣẹ̀ tí ẹ̀dá dá, Jésù kú fún wa, ó bọ́ ògo rẹ̀ sílẹ̀, bàbá fi sílẹ̀ láti òkè lọ́hùn wá láti wá jìyà fún wa, láti wá kú fún wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nítorí náà ìfẹ́ tó fẹ́ aráyé, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, ó ní nítorí tí Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún wa, pé àwọn tó bá gbàgbọ́ wọn ní ìyè nípẹ̀kun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So fún ìdí èyí, a rí wípé ìfẹ́ náà kọjá sísọ, kò ní gbèdéke, kò ní ìwọ̀n. Ẹ ṣé àdúpẹ́ sà. Ní àfikún, màmá wa. Àfikún tí mo lè ṣe ni pé ìfẹ́ tí kò ní nítorí, pé bóyá ọkọ ní owó lọ́wọ́ ni mo ṣe fẹ́ fẹ́, tàbí obìnrin yìí tí ẹ̀ gbajúmọ̀ ni mo ṣe fẹ́ fẹ́, kò ń ṣe nítorí bẹ́ẹ̀ ni ìfẹ́ ọkọ sí aya gbọ́dọ̀ jẹ́. Ó gbọ́dọ̀ jẹ́ ìfẹ́ ojúlówó pọ́nbélé tí ọkùnrin gbọ́dọ̀ ṣetán láti ṣe ohunkóhun nítorí ìyàwó rẹ̀, gẹ́gẹ́ bí ìfẹ́ tí Kristi ní sí ìjọ. Ẹ ṣé àdúpẹ́ mà. Àwọn bàbá wa àti màmá wa ni wọ́n sọ dáadáa. Ní àfikún sí ìdáhùn tí wọ́n fún wa, mo ka ìwé kan tí ọ̀kan náà àwọn bàbá ìgbàgbọ́ kọ. Nínú ìwé yẹn wọ́n sọ pé ní ìbẹ̀rẹ̀ ọjọ́ ayé àwọn nínú ìgbéyàwó, ọmọ àkọ́kọ́ táwọn bí ó gba orúkọ, kò pẹ́ ó fòṣọlẹ̀, ó kú. Ọmọ èkejì bákan náà. Ìkẹta, àwọn èrò ti péjọpọ̀, wọ́n ti múra fọ́mọ, kí wọ́n gbọ́mọ jáde ká sọmọ lórúkọ, ọmọ ti kú. Àwọn ẹbí ìyàwó bá sọ pé Ọlọ́run ò kọ yín pọ̀, ẹ̀yin méjì sì kéré, ẹ lọ wá ọkọ àtaya mìíràn síwájú. Wọ́n bá kẹ́rù ìyàwó, ibi tó ti ń kẹ́rù ìyàwó lọ lọ́kọ́ ní ìyàwó, mo fẹ́ bá sọ̀rọ̀. Wọ́n ní ò lè bá sọ̀rọ̀, ó ní ẹ jẹ́ kí n bá ìyàwó mi sọ̀rọ̀, ẹ máa kẹ́rù lọ, mi ò ní kẹ́ máa kẹ́rù lọ. Nígbà tó bọ́ sábẹ́ igi, ó ní ìyàwó mi, nígbà tá a pàdé, kí ni mo sọ pé mo ṣe? Ó sọ pé o nífẹ̀ẹ́ mi, kí ni wọ́n sọ? Èmi náà sọ pé mo nífẹ̀ẹ́. Nígbà tó yá,
mo sọ pé màá fẹ́ ẹ, kí ló sọ? O sọ pé o gbà láti fẹ́ mi. Mo ní ṣé mo sọ pé tó bá máa bímọ fún mi àbí tá bá máa kọ́lé tá bá máa lówó màá tó fẹ́ ló máa tó fẹ́ mi tàbí ló máa tó fẹ́ mi? Ó ní rárá kò rí bẹ́ẹ̀, ẹ jẹ́ ká máa bá fẹ́ wa lọ. Bí aya ṣe padà sọ́dọ̀ ọkọ ẹ̀ nìyẹn. Nínú ìgbéyàwó tí mò ń sọ yìí wọ́n ti di ọlọ́mọ ọmọ. Ìfẹ́ àìrígbèdéke tí kò ní torí tàbí ṣùgbọ́n nínú lórúkọ Kristi. Jù báwa ṣe lè túmọ̀ lọ, Ọlọ́run yóò túmọ̀ fún wa. àmín. A tẹ̀síwájú. Màmá wa, Yes, sir. kí ló túmọ̀ sí fún ọkọ kí ó ní ìfẹ́ ìyàwó rẹ̀ bí ó ti ń fẹ́ ara rẹ̀? Àdìkálẹ̀ kan Éfésù orí 5:28 ó sọ wípé bẹ́ẹ̀ ni ó tọ́ kí àwọn ọkùnrin kí ó máa fẹ́ràn aya wọn gẹ́gẹ́ bí ara wọn fúnra wọn. Ẹni tó bá fẹ́ràn aya rẹ̀ ó fẹ́ràn òun fúnra rẹ̀. Kí ni ó túmọ̀ sí mà? ẹ ṣeun sà. mo fẹ́ lè sọ pé kò sí ẹnìkan tí kò nífẹ̀ẹ́ ara rẹ̀. mo fẹ́ lè sọ bẹ́ẹ̀ pé kò sí ẹnìkan tó wà tí kò nífẹ̀ẹ́ ara rẹ̀. ó ṣeé ṣe o kárí ẹni tí kò nífẹ̀ẹ́ ara rẹ̀ nípa àfọwọ́fà oríṣiríṣi Àtòrí irúwà tó wù. àtonírúurú wà tó wà lọ́wọ́ wọn. ṣùgbọ́n ìṣẹ̀dá tí Ọlọ́run dá wa ni pé ká fẹ́ràn ara wa. tí a bá ti wá fẹ́ràn ara wa bẹ́ẹ̀ gẹ́gẹ́ la ṣe gbọ́dọ̀ fẹ́ràn àwọn aya wa nínú ohun gbogbo. ohun tí Bíbélì tó fi lè sọ fún wa pé kí ọkọ kó fi aya rẹ̀ sílẹ̀ kó fi òbí ìyá àti bàbá ẹ̀ kó fi wọ́n sílẹ̀ kó darapọ̀ mọ́ aya rẹ̀ nìkan ṣoṣo láti jọ máa gbé pọ̀. ó túmọ̀ sí pé ọkọ gbọ́dọ̀ fẹ́ràn aya ẹ̀ tọkàntọkàn. ọkọ tó bá nífẹ̀ẹ́ aya rẹ̀ kò ní fẹ́ kó kú, kò ní fẹ́ kó ṣàìsàn, kò ní fẹ́ kí nǹkan búburú kankan kó ṣẹlẹ̀ sí, kò ní ìfẹ́ kí ohun búburú kankan ṣẹlẹ̀ sí. ṣùgbọ́n obìnrin tó bá fẹ́ kí ọkọ fẹ́ràn òun ó gbọ́dọ̀ bẹ̀rù ọkọ rẹ̀, ó sì gbọ́dọ̀ ní ìtẹríba. Bàbá wa, ìyá aláfikún tẹ́lẹ̀ fi kú sà. ẹ ṣe àtọkùn. níwọ̀n ìgbà tí Ọlọ́run ti ṣe wọ́n ní ọ̀kan, ohun tí ó kù náà ni wípé bí ọ̀rọ̀ bá bá ojú yóò bá ẹmu. So fún ìdí èyí a mọ̀ pé kò sí ẹnì kankan tó lè fi ara rẹ̀ sílẹ̀ láì ṣe wípé ó tọ́jú ara rẹ̀. Nígbà tó sì di kan náà ó yẹ kan ní ìfẹ́ ara wọn. Ẹ ṣe àdúpẹ́ sà. Ní àkójọpọ̀ ohun tí àwọn bàbá wa àti màmá wa ń sọ ni wípé ohun tí ọkọ kò fẹ́ kí wọ́n ṣe sí òun kò gbọ́dọ̀ ṣe sí aya rẹ̀. Ọkọ tí ò bá fẹ́ kẹ́lòmíì bá ìyàwó òun sùn bá ìyàwó òun ṣe pọ̀, òun náà gbọ́dọ̀ bá ẹlòmíì ṣe pọ̀ yàtọ̀ sí ìyàwó ẹ̀. Ọkọ tí ò bá fẹ́ kí ìyàwó fi nǹkan pamọ́ fún òun náà gbọ́dọ̀ fi nǹkan pamọ́ fún ìyàwó rẹ̀. Wọ́n gbọ́dọ̀ finú hàn ara wọn kí ìfẹ́ wọn kó jẹ́ aláìní gbèdéke tí ò ní kọ́nu kọ́họ nínú. Olúwa yóò ràn wá lọ́wọ́. àmín. Ẹ ká tẹ̀síwájú bàbá wa. Ìbéèrè pín sí bí ọ̀nà mẹ́ta. Nígbà wo, níbo àti báwo ni ọkọ ṣe lè fi ìfẹ́ hàn sí ìyàwó rẹ̀? Nígbà wo, níbo ni àti báwo ni ọkọ ṣe lè fi ìfẹ́ hàn sí ìyàwó rẹ̀? Ẹ ká wo Kọ́ríńtì kínní orí 7 ẹsẹ̀ 4 àti 5. Kọ́ríńtì kínní orí 7 ẹsẹ̀ 4 àti 5. Aya kò ní agbára lórí ara rẹ̀ bí kò ṣe ọkọ, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ọkọ pẹ̀lú kò ní agbára lórí ara rẹ̀ bí kò ṣe aya. ẹ má ṣe fà sẹ́yìn kúrò lọ́dọ̀ ara yín bí kò ṣe nípa ìfìmọ̀ṣọ̀kan kí ẹ̀yin kí ó lè fi ara yín fún ààwẹ̀ àti àdúrà kí ẹ̀yin kí ó sì tún jùmọ̀ pàdé kí Sátánì kí ó má bàa dán yín wò. Nítorí àìmọ́ra dúró yín. Ìdáhùn wa, nígbà wo ká máa mú kọ̀ọ̀kan, nígbà wo ni ó yẹ kí ọkọ fìfẹ́ hàn sí aya rẹ̀? Kò ní gbèdéke ìgbà, ní gbogbo ìgbà pátápátá. Níbo ni ó yẹ kọ́kọ́ fi ìfẹ́ hàn sí aya rẹ̀? Níbi gbogbo, nígbà gbogbo ni. Kò sí ibikíbi tí wọ́n bá ti bá ara wọn níwọ̀n ìgbà tó ń jẹ́ ara kan, wọ́n gbọ́dọ̀ máa
gbọ́dọ̀ máa fìfẹ́ hàn. kó má ṣe tìjú, kó má ṣe fà sẹ́yìn. bẹ́ẹ̀ni nígbà tó wọ̀ àti nígbà tí ó wọ̀, bẹ́ẹ̀ni nígbà tó dùn àti nígbà tó kan, nígbà tó wà nígbà tí kò sí. báwo wá ni ọkọ ṣe lè fìfẹ́ hàn sí aya rẹ̀ sà? téèyàn bá wò ó, èèyàn rí i pé nípa ṣíṣe ojúṣe ọkọ sí aya, ìyẹn ni àkọ́kọ́. Títorí pé gẹ́gẹ́ bí olórí ilé o gbúdọ̀ pèsè fún ilé rẹ, o gbúdọ̀ tọ́jú aya rẹ níbo títọ́ àti bó ti yẹ. Ǹjẹ́ nǹkan kan á lè ṣẹlẹ̀ sí aya rẹ bákan, o gbúdọ̀ kó gbà pé ìwọ náà gan pàápàá ló ṣẹlẹ̀ sí, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Then èèyàn gbúdọ̀ fẹ́ aya rẹ gẹ́gẹ́ bí Kristi ti fẹ́ ìjọ láìsí àfi ohun kankan pamọ́. So fún ìdí èyí, èèyàn bá tún wò ó náà, bí èèyàn ṣe fẹ́ ara rẹ̀ náà ló gbọ́dọ̀ fẹ́ aya rẹ̀, torí wípé kò sí ẹnìkan tó wà tí ò fẹ́ràn ara rẹ̀. Títorí pé nǹkan ìta ń wí yìí bí ìgbà tí a bá sọ pé ohun tí ẹ̀mí ni, nígbà tí a fi sọ pé ọkọ yóò fi lé bàbá àti ìyá rẹ̀ sílẹ̀, yóò darapọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀, wọ́n sì di ọ̀kan. Níwọ̀n ìgbà tí wọ́n ti di ọ̀kan, ó dàbí pé bí àgọ́ ara ni, ọ̀kan lé àgọ́ ara, ṣùgbọ́n ó ní àwọn ẹ̀yà tí ẹ̀yà kan tó nǹkan kan bá ṣẹlẹ̀ sí ẹ̀yà kan, gbogbo ara ló ṣẹlẹ̀ sí. So fún ìdí èyí, ohunkóhun tó bá ṣẹlẹ̀ sí aya ti ọkọ ni. So then bí a dẹ̀ ṣe máa ń sọ, a ṣe máa ń pinnu nígbà tá a bá ń gbéyàwó pé ṣé o ṣetán láti kẹ́ gẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọkọ gbọ́dọ̀ máa tọ́jú, kó kẹ́ then kó dáàbò bò, kó máa bọ́ gan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ ṣe àfikún wa, ó rà pé àwọn náà ní àfikún tá a fẹ́ fi sí i. àfikún kékeré tí mo ní ni pé àfikún kékeré tí mo ní ni pé ọkọ gbọ́dọ̀ máa dárí ẹ̀ṣẹ̀ ìyàwó rẹ̀ jìn ní ìgbàkúùgbà, nítorí àìpé rẹ̀. Obìnrin jẹ́ ẹni tí kò pé nínú ohunkóhun, so ọkọ gbọ́dọ̀ ní ẹ̀mí ìdáríjìn láti mú kí ara wọn wà ní ìṣọ̀kan. Bákan náà, ọkọ gbọ́dọ̀ jẹ́ ẹni tó máa ṣìkẹ́ àti ìgẹ̀ aya rẹ̀ bí Dádì ṣe sọ. Àmín. wọ́n ní ká jíròrò lórí àwọn ìdènà sí ìfẹ́ ọkọ fún aya. Màmá wa, yes sir. kí ni àwọn ìdènà sí ìfẹ́ ọkọ fún aya? Àwọn tó lè mú ìdènà láti mú kọ́kọ́ má fẹ́ràn aya bó ṣe tọ́ àti bó ti yẹ ó pọ̀ díẹ̀ sà. Tí obìnrin bá ya ọ̀lẹ, ọkùnrin lè má nífẹ̀ẹ́ bó ti tọ́. Tó bá jẹ́ aláfojúdi, tó bá jẹ́ onígbéraga, tó bá jẹ́ ọ̀bùn, aláìwà bí Ọlọ́run, aláfojúdi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n sà, onínàkúnà, ṣùgbọ́n sà, gbogbo àwọn nǹkan wọ̀nyí obìnrin lè ní o. Still ọkọ rẹ̀ kò gbọdọ̀ dín ojúṣe rẹ̀ kù lábẹ́ àkóso bó ti wù kó rí. Ohun tí ìbákan ṣe ni láti máa gbàdúrà láti fi ran obìnrin náà lọ́wọ́. Àmín. ní ṣókí torí àkókò wa. Àfikún tí mo ní náà ni wípé tí kò bá sí ìbáṣepọ̀ àti ìbálòpọ̀ tó dánmọ́rán, ṣé rí ìbálòpọ̀ yẹn ohun gidi ni, títorí pé ọ̀pọ̀lọpọ̀ ló máa ń kà sí nǹkan míì pé bóyá afẹ́fẹ́ yẹyẹ. No. Kò ń ṣe ìgbádùn nìkan gan pàápàá, bí kò ṣe pé ẹ̀jẹ̀ ń dàpọ̀ mọ́ ẹ̀jẹ̀ láti mú kí ìfẹ́ kí ó lè sí ìtumọ̀ ẹnìyẹn. So tí ẹnikẹ́ni nínú wọn bá fi ń du ara wọn, kò ń ṣe nǹkan tó dára. ẹ ṣe àdúpẹ́ sà. tá a bá rántí àkòrí ìwé tá à ń lò, ó sọ pé ìlànà Ọlọ́run fún àṣeyọrí ètò ìgbéyàwó, ìfẹ́ àti ìbọ̀wọ̀ fún. Ní àfikún látọ̀dọ̀ mi bí ohun àkọ́kọ́ tó lè ṣe ìdènà ìfẹ́ ọkọ sí aya ni kí aya kó má níbẹ̀rù ọkọ ẹ̀. tani ẹ kí ló já mọ́? ẹlẹ́nu ara lọ́kọ. Lóòótọ́ ó yẹ kọ́kọ́ nífẹ̀ẹ́ kó farajì, ṣùgbọ́n ṣá bí aya náà bá ń fẹ́ kí ọkọ kó nífẹ̀ẹ́ òun, gbogbo tó jẹ́ ojúṣe ẹ̀ kó ṣe, gbogbo ohun tí màmá wa kà sílẹ̀ yẹn pátá ní àwọn gbọ́dọ̀ rí nínú àtọ̀dọ̀ aya. Kó má jò ní ìnákúnà, kó má jà lágbèrè. Ká tó rántí ohun tí Bíbélì sọ ní Kọ́ríńtì kìíní orí 15 ẹsẹ̀ 23, ó ní ká má tọ̀ yín yàrá ẹgbẹ́ gẹ́gẹ́ bá ìwà rere jẹ́. Tó yẹ pé àwọn tó kàn ń kọ ẹgbẹ́ kí lọ́kọ máa ṣe, ẹgbẹ́ ọkọ kan òkú kọ́bọ̀dù ní aya lọ darapọ̀ mọ́, ẹgbẹ́ ká lọ ní ìrọ̀lẹ́ Jímọ̀, ọjọ́ Friday, ká dé ní àárọ̀ kùtùtù ọjọ́ Monday. Kò sí ọkọ tó máa fìfẹ́ hàn.
gbogbo ilé tí nǹkan báyìí bá ti wà Olúwa yóò pàṣẹ àlàáfíà síbẹ̀. Àmín. Ìbéèrè tó kẹ́yìn, wọ́n ní bí aya kan kò fi ìmoore hàn fún ìfẹ́ ọkọ rẹ̀, kí ni kí ọkọ ṣe? Àyẹ́ kí n ní kí màmá wa sọ̀rọ̀. Aya tí ò fẹ́ kò fi ìmoore hàn, ọkọ ń gẹ̀ síbẹ̀ kò fi ìmoore hàn, kí ni kọ́kọ́ ṣe? Ó ṣeé ṣe bẹ́ẹ̀. Kí ni kọ́kọ́ ṣùgbọ́n ṣe? irú ọkùnrin bẹ́ẹ̀ kó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà fún obìnrin náà, kó tẹ̀síwájú nínú ojúṣe tiẹ̀, Kó máa ṣe é kó máa ṣe nínú ṣíṣe bẹ́ẹ̀. Ọlọ́run mọ bó ṣe máa yí obìnrin yẹn padà Kó má sọ̀rọ̀ nínú tínú. àdúrà Kí rẹ̀wẹ̀sì àti má mú. àwẹ̀. Kò gbọ́dọ̀ rẹ̀wẹ̀sì, kò sì gbọ́dọ̀ dín ojúṣe rẹ̀ kù kó tẹ̀síwájú. gẹ́gẹ́ bí ọkọ. tóun bá ti ń ṣe nǹkan tọ́lọ́run fẹ́ fún aya rẹ̀, Ọlọ́run mọ̀nà tó máa gbé yòókù gbà. Àdúrà mi ni pé àtaya àtọkọ àníjàgbélébù fúnra wa o. Àmín Jésù. Ọkọ la máa jẹ́, aya la máa jẹ́. Ní àfikún síbẹ̀ yẹn sà. Ohun tí mo lè fi kún náà ni wípé gẹ́gẹ́ bí mọ́mì wa ti sọ wípé kò tẹ̀ra mọ́ rere ṣe, títorí pé Bíbélì jẹ́ kí a mọ̀ pé rere la fi máa ń ṣẹ́gun búburú. Ìyẹn àkọ́kọ́. Then ká máa rántí ìfẹ́ àkọ́kọ́ wípé ohunkóhun yòówù kó lè ṣẹlẹ̀, ẹ gbọ́ nígbà tó ń fi ń fẹ́ ara wọn yẹn, kò sí nǹkan tí wọn pàápàá ní ti ọkọ, kò sí nǹkan tí ó sọ pé òun kò lè ṣe. Ó lè sọ pé òun ó sọ kedilẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Then ká fi ibì kan ṣe àpẹẹrẹ, ìyẹn ọ̀rọ̀ Jákọ́bù ni àti Lábánì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ rí fún obìnrin kan, títorí obìnrin kan tí ọkàn fẹ́, ènìyàn ńlá ti sìrú fún ọdún mẹ́rìnlá. Ẹ rí pé kìíní yẹn ó lè lọ́pọ̀lọpọ̀, ó mì pé ìfẹ́ yẹn ó gàdàbú. Bí aya kò bá wá fi ìmoore hàn sí òun kọ́kọ́ ṣe. Tí ó bá wá fi ìmoore hàn fún irú yẹn, nǹkan mi wọ̀ nìyẹn. Kí ni kọ́kọ́ ṣe? Ohun tí òun náà la fi sọ pé Kó kọ́lẹ̀. rárá o, Kó nà. rárá o, Kó gba ojú ẹ̀. rárá o, Kó lọ wẹ́lòmíì síta. rárá o, títorí pé a ti sọ wọ́n di ọ̀kan, kò ẹ̀fà àdìwé Málákì Ọlọ́run fẹ́ ìkọ̀sílẹ̀. Sọ fún ìdí èyí, ohun tó yẹ kí ọkọ ṣe náà ni pé ìfaradà. Nígbà mi kà ń pè nǹkan kan ní àgbélébù, ká gbà pé àgbélébù wa ni àdúrà ló ṣe kókó. Bẹ́ẹ̀ ni àdúrà ló ṣe kókó. Ẹ ṣe àdúpẹ́sà. Gbogbo ẹ̀yin aya nínú ilé, agbàdúrà láti bí i pé ní orúkọ Kristi ẹni jẹ́ àgbélébù fún ọkọ o. Àmín. Ọkọ ẹni jẹ́ àgbélébù fún aya o. Àmín lórúkọ Jésù. Olórin kan ló kọrin ẹbí ọdún mélòó sẹ́yìn nínú àwo tó ṣe fún ọkọ àtaya tó ń ṣègbéyàwó, tó fi ń gbà wọ́n lámọ̀ràn. Ó sọ wípé ẹ jẹ́ kí ìfẹ́ yín ṣe róbótó gẹ́gẹ́ bí òrùka ìgbéyàwó yìí ti rí, tí kò ní bẹ̀rẹ̀ tí kò ní òpin, tí kò ní bí táyé lè gbà wò. Gẹ́gẹ́ báyìí ni ó yẹ kí ìfẹ́ yín ti rí, gẹ́gẹ́ báyìí ni ó yẹ kí ìfẹ́ yín ti rí. Aya fi moore hàn, aya kò fi moore hàn. Ọkọ gbọ́dọ̀ jẹ́ kó sú òun. Kì í ṣe àǹfààní fún ọkọ láti bọ́ síta láti máa lọ ṣe nǹkan míì. Kó ní sùúrù, kó faradà. Bíbélì gbà wá lọ́rọ̀ pé ẹ ní ìfẹ́ aya ìgbà èwe yín, ẹ má fi ẹ̀tàn bá wọn gbé pọ̀, pé kó fi ohun gbogbo, kó tẹ̀síwájú nínú àdúrà, kó tẹ̀síwájú nínú gbogbo ohun tó ń ṣe. Nípa ṣíṣe bẹ́ẹ̀ lọ́jọ́ kan àyípadà. A ò mọ̀ bóyá ẹ ní ìbéèrè tí ẹ fẹ́ béèrè lọ́wọ́ wa. Ẹ má gbàgbé nọ́mbà tí a sọ lẹ́ẹ̀kan, ẹ tẹ̀ síbẹ̀ lórí WhatsApp 0814 719 4733. Àárọ̀ bàbá wa pé kí wọ́n bá wa ka ìkádìí. Ìkádìí, a pàṣẹ fún ọkọ láti ọ̀dọ̀ Ọlọ́run kí ó fi ìfẹ́ hàn sí aya rẹ̀ ní oríṣiríṣi ọ̀nà. Bí sísọ̀rọ̀ ìfẹ́ rẹ̀, fi àwọn àṣìṣe rẹ̀ jì, yẹra fún líle mọ́, kò gbọ́dọ̀ fi ìbálòpọ̀ dùn, kí ó fún un ní ìtọ́jú, àtìlẹ́yìn, ààbò àti ohun gbogbo tí ó nílò fún un láti wà láàyè rẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ wípé kò sí iyèméjì wípé ọkùnrin lè dojú kọ àwọn ìpèníjà láti ọ̀dọ̀ àwọn aṣinilọ́nà àti àwọn ológun ìta, síbẹ̀ ó gbọ́dọ̀ rí wípé wọn kò ṣe ìdíwọ́ láti ṣe ojúṣe rẹ̀ sí ìyàwó rẹ̀. Àdúgbò kan wà ní Ìbàdàn, Agbowó àti Orogún.
fún àwọn tó ń palẹ̀mọ́ fún ìgbéyàwó tó bá dìjọ ní oore ọ̀fẹ́ àdìjọ pàdé mo máa ń bèèrè lọ́wọ́ pé èwo ló béèrè èwo ló fẹ́ nínú méjèèjì ṣé agbowó ló fẹ́ ni àbí orogún agbowó lẹni tó jẹ́ pé nígbà tí ọkọ bá ti gbowó oṣù ilé ẹ̀ ló máa kọ́ lọ wọ́n á jẹ bọ̀kọ́tọ̀ wọ́n á mọ tí ìwọ̀n ọmọ tí yẹn bí fẹ́ lómi á kówó fún orogún lẹni tó dìjọ wà nínú ilé àwọn ò tọrọ kankan lọ́dọ̀ Ọlọ́run màá sì gbàdúrà pé ẹ̀ ní rí kankan bẹ́ẹ̀ o bí ọkọ bá jẹ́ ọkọ gidi kò ní agbowó níta o kò tẹ̀ ní gbé orogún wá ká ìyàwó ẹ̀ mọ́lé tàbí kó lọ fẹ́ síbi kan kó tún bímọ sí ibòmíràn ìfẹ́ ẹ̀ gbọ́dọ̀ jẹ́ aláìní gbèdéke ohun yòówù kó ṣẹlẹ̀ nínú ìgbéyàwó lórúkọ Kristi nígbà tí ìjì ayé bá fẹ́ dé ní gbogbo ìgbéyàwó kò ní bí ìgbéyàwó ẹ̀ lulẹ̀ o àbọ̀lọ́run adájọ́ lórí ìgbéyàwó wa fún ìrònú níní ìfẹ́ ìyàwó rẹ túmọ̀ sí wípé o ní ìfẹ́ ara rẹ nígbàtí o ń bá ìyàwó rẹ jà ara rẹ ni o ń bá jà ẹ̀yin ọkọ nínú ilé ọ̀rọ̀ pàtàkì ní èyí fúnra wa ǹjẹ́ à ń bọ́ ìyàwó wa jà ǹjẹ́ à ń nà ǹjẹ́ à ń bá yóò dì ǹjẹ́ à ò ṣojúṣe wa ara wa ni à ń ṣe é sí kò sì lè jẹ́ àpẹẹrẹ rere fún àwọn tó yí wa ká à ń rọ̀ yín nípa oore ọ̀fẹ́ tó ń fi fún wa pé ẹ jẹ́ ká yí padà lórúkọ Jésù á dára fún wa. Àmín. Ẹsẹ̀ àkọ́sórí Kólósè orí 3 ẹsẹ̀ 19 a ó máa kà á tẹ̀lé mi Kólósè orí 3 ẹsẹ̀ 19 ẹ wí tẹ̀lé mi ẹ̀yin ọkọ ẹ máa fẹ́ràn àwọn aya yín ẹ má sì ṣe korò sí wọn Kólósè orí 3 ẹsẹ̀ 19. Kólósè orí 3 ẹsẹ̀ 19. Bàbá wa Venerable Ọpẹ́yẹmí Ògúnmìlàdé àdúpẹ́ lọ́wọ́ yín ẹ kú ohun ẹni jẹ́ ohun èlò àlòpàtì lórúkọ Jésù Olúwa yóò máa tọ́gbára yín ṣe. Màmá wa Tóyìn Ọlásùnbọ̀ gbéyàwó yóò ní dàrú o. Àmín lórúkọ Jésù. Gbogbo ire tí ó kù tẹ́ ẹ̀ fẹ́ nu gbéyàwó Olúwa yóò fi fún yín. Àmín. Àyàrá ilé títí di ọjọ́ mìíràn tá a tó pàdé a fi ń sí ọwọ́ Ọlọ́run Lódùmarè ire lójú wa yóò máa rí o. Àmín. Ẹ jẹ́ kí a tẹríba láti gba àdúrà ẹ gba àdúrà pẹ̀lú wa sàn. Bàbá wa tí ń bẹ lọ́run a dúpẹ́ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́ yìí tí a ṣe níwájú yín lónìí a dúpẹ́ fún àwọn etí tó ń gbọ́ ọ̀rọ̀ yìí a dúpẹ́ fún àwa èyí tó jẹ́ pé èèyàn Ọlọ́run yàn láti gbé ilé ìkalẹ̀ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún bàbá wa bíṣọ́ọ̀bù aláṣẹ ti dáọ́sìsì Ifẹ̀ a dúpẹ́ fún gbogbo bàbá gba ọpẹ́ wa gba ẹ̀yìn wa bàbá a ti ṣe èyí ní tiẹ̀ ní bàbá lórúkọ Jésù má jẹ́ kí tìǹ kó jẹ́ àṣemọ́ fún wa ògo ni forúkọ Olúwa lókè ọ̀run bàbá a dúpẹ́ torí pé ẹ ti gbọ́ Jésù Olúwa wa.